san gbogbo ilé o season wà ló ń kí gbogbo ọmọ káàrọ̀ jèrè. A gbọ́ èrò kan sìn náà ni kò pẹ́ pàjáwìrì la gbọ́. Wọ́n sọ pé wọ́n tún ti gbé lọ sí Kúpẹ̀rà prison. Wọ́n ti lọ gbé ìwé, wọ́n ti lọ fi ẹ̀sùn pé ó jó Kùránì. Wọ́n ti fi ẹ̀sùn yẹn kan Tani Olohun lẹ́yìn gbogbo eléyìí tí wọ́n sọ pé èwùbú tó bọ́ èèyàn. Ṣé rí pé ọ̀rọ̀ yẹn ti ń yí sìn? Ṣé rí pé ó ti ń yí kúrò ní pé bóyá kinní kan ìgbà wo ọ̀rọ̀ ẹ̀sìn ní kinní yìí. Gbogbo ẹ̀yin tẹ̀lé lọ́wọ́ nù bí ọmọ yìí ṣe wà nínú inú ìdè. Ẹ rore o. Màmá Tani Olohun tẹ́jọ́ ń ṣe ẹ̀sìn kan náà pẹ̀lú gbogbo lè tẹ̀ ń ṣe eléyìí sunwọ̀n. Ẹ fi ọmọ yìí sílẹ̀. Àìmọye èèyàn náà gbogbo asọ́lẹ̀ èmi tún sọ́lẹ̀ kan sí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó ti lọ da nǹkan àwọn oníṣẹ̀ṣe nù láìmọye ìgbà. Kí ló ṣẹlẹ̀ sí wọn? Tó ti bà nǹkan wọn jẹ́. Ṣé wọ́n gbé wọn sẹ́wọ̀n? N táwa fẹ́ mọ̀. Ẹ fi ọmọ yìí sílẹ̀. Ẹ rò ti màmá ẹ̀. Wọ́n ti lọ gbé papers lọ bá nínú ẹ̀wọ̀n sìn. Gọ́vnà Mákindé ní Ọ̀yọ́ state ẹ wá nǹkan ṣe sí kinní kẹ́ fi ọmọ ilẹ̀. A máa padà wá ṣe láì lórí ọ̀rọ̀ yìí.